àkí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dájí ẹ káalẹ́ ẹ gbogbo gbà tọ́wọ́ jẹ ètò yìí bá dé bá yín. Mo fi gbogbo ara kí bàbá wa Ọọ̀ni ìrìṣà àrólé Oòduà àti gbogbo ọba aládé tó wà nílẹ̀ Yorùbá pátápátá pé àpò afẹ́rẹ́ yìí ẹ̀sán bá jẹ kó pẹ́ o. Mo fi kábíyèsí gbogbo orí adé. Bàbá tí ìfẹ́fẹ́jọ́ mélòó kan ní nǹkan láṣà nílẹ̀ Yorùbá tí ayọ̀ gba ọkàn mi pé àwọn ìfẹ́ bẹ́ẹ̀ náà lórí nígbà tí ìjọba àpapọ̀ tó ní àwọn pé òfin pé àwọn wà ẹmu ẹdẹ ẹmọ́jú gbọ́ tó ń gbé kúrò ní orí tó ń gbóná àwọn Yorùbá tó náà ń jẹ́ àbúrò tó sílẹ̀ tó bá ti tó ní ọmọ Yorùbá bíi tí ìyẹn náà ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkóso bàbá dábì pé kúrò lórí ẹgbẹ́ fún máa yẹ fáńdá pé kò sínú àwọn táwọn wá mọ́. Gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ Yorùbá gẹ́gẹ́ bí ààrẹ gbèsòfin Yorùbá látàyé gẹ́gẹ́ bí ìdásílẹ̀ gbèsòfin Yorùbá látàyé ojú rẹ̀ fi wò ìyá ló kọ sí. Ẹ ṣe olótùú ṣe rí àkọ́kọ́ náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn àtẹni tó dúró àtẹni tí ò dúró àtẹni tó sọ pé Ọlọ́run mú àtẹni tó sọ pé Ọlọ́run ajó bọ́m̀bẹ̀ gbogbo wọn pátápátá la dúpẹ́ fún torí pé tẹ́ ẹ bá wò ó gbogbo wàhálà wa kò gbé wàhálà yẹn ò dẹ̀ lọ lórí asán bá a ṣe fẹ́ kó rí gẹ́lẹ́ ní dáadáa bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe bá wa ṣe ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà owó baba dami bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bá wa ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn àti ìyàwó wọn First Lady Nàìjíríà Senator Olúrẹ̀mí Tinubu àti bàbá wa Ọọ̀ni ìrìṣà a dúpẹ́ lọ́wọ́ wọn ọpẹ́ wa ò tí ì pé tá a bá dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọjà gbogbo yín wọ́n ṣe kábíyèsí o kábíyèsí Olúgbọ́n ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúrótì bàbá gbogbo ẹ̀yin àgbààgbà wọ̀nyí pátá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àdúrótì bàbá Bánjí Akíntóyè bàbá ẹ̀kú ìfọmọ ènìyàn ṣe ẹ̀kú ìfaradà ẹ̀kú àìsàn àìwo ntẹ̀gbẹ́dání Olódùmarè ò ní dànù yèyé dámì Prophet ológun bàbá Ìjẹ̀ṣà gbogbo àwọn tá a lè dárúkọ àti gbogbo ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti gbogbo ẹ̀yin àgbààgbà tá a jùmọ̀jọ ń wúre pé kó Olódùmarè jọ kó jẹ́ kọ́rọ̀ náà kó rẹ̀sọ̀ ọ̀rọ̀ náà ti rẹ̀sọ̀ báyìí ṣùgbọ́n tí Yorùbá bá ti lọ tán bá bọ̀ wọ́n ní tọmọdé bá ṣubú àwò wájú tágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ọmọdé tó ṣubú tó wo wájú afẹ́rí tó gbé ṣubú àgbà tó ṣubú tó ń wẹ̀yìn wò ó ń wo tí ń lébọ̀ lẹ́yìn. Ìmọ̀ràn ńlá tí mo ní fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ni wípé mo ti sọ̀rọ̀ yẹn rí nínú ètò kan pé kì í ṣe gbogbo wọn tí wọ́n bára wọn nínú Yorùbá nation yìí ni wọ́n wá síbẹ̀ láti ṣe àwọn kan wá nítorí pé orúkọ Sunday Adéyẹmọ ń tà wọ́n ń lò gẹ́gẹ́ bí àgúnmu òwò láti lè wá jíjẹ múmu tiwọn kì í ṣe èrò tó wà lọ́kàn olóyè Sunday Adéyẹmọ ló wà lọ́kàn tiwọn ṣùgbọ́n eléyìí ewu ni ó ti lọ ó ti di àfẹ́yìn tí eégún fi ṣọ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà kó padà àwọn àtúnṣe tó bá yẹ kó ṣe lẹ́kùnrẹ́rẹ́ kó lọ ṣe wọ́n nítorí pé Yorùbá sọ pé ká tó pa ejò àkọ́kọ́ palẹ̀ gbogbo àwọn ejò tó wà nílẹ̀ kó rí pé òun palẹ̀ kó tó lóun fẹ́ pejò ọ̀rọ̀ ìjàngbara Yorùbá kì í ṣe tó yẹ kó tún sáré kọjú wọ̀ kó kọ́kọ́ ṣe àtúntò Yorùbá nation yìí ná àwọn tó wà ní diaspora wọ́n ti sọ rí
pé àwọn kan ìmọ̀tara ẹni nìkan tá a bá gba Yorùbá nation yìí náà àwa la fẹ́ máa ṣàkóso ẹ̀, ìhà abìkan ló fẹ́ máa ṣe, orí ló máa ń ṣáájú tí gbogbo ara tó kù tó máa tẹ̀lé. Kò dẹ̀ sí ìran ojúgun tí ń gbẹ̀yìn, iwájú ni wọ́n ń gbé. Kó lọ tún ọ̀rọ̀ Yorùbá nation tò dáadáa. Iṣẹ́ yìí kan bàbá Bánjí Akíntóyè gan, ó kan Prophet Ológun dáadáa. Mi ò sọ àwọn àsáwọ̀ àbí àwọn tó rò pé àwọn jọ ń ṣe lọ láti bẹ̀rẹ̀, mi ì sọ àwọn yẹn o pé ok kó délẹ̀ kájọ jẹ́, mi ì sọ àwọn yẹn. Àwọn ikú ti yè, àwọn yẹn ni mò ń sọ. Ṣùgbọ́n kí àlàáfíà ilẹ̀ Yorùbá tó ti jẹ́ lógún láti ilẹ̀ yẹn kó má jọ̀wọ́ ẹ̀ lẹ̀. Èmi mọ̀ pé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ láti lè bá ààrẹ sọ̀rọ̀, tí mo dẹ̀ mọ̀ wípé èso oore ló máa tibẹ̀ jáde lágbára lọ́wọ́ Ọlọ́run. So àwọn ìmọ̀ràn tèmi ní nìyẹn tí mo lè gba olóyè Adéyẹmọ. Kán dẹ̀ ṣe àmójútó lórí pé àwọn kan tọ́kàn máa kó kara wọn ìgbésọ́rùn, àwọn Fúlàní kan wà níbì kan, àwọn lọ bá àwọn rìkọ́ọ̀dù yẹn lọ́wọ́lọ́wọ́, táwọn bá wá débẹ̀ ibi táwọn bá dé, kán má fi defraud àwọn èèyàn kan mọ́. Torí pé ìròyìn táwa ń gbọ́ láti diaspora ó pọ̀ gan o, táwọn èèyàn dẹ̀ ń fún wa ní ẹ̀rí máa jẹ́ mi nìṣó. So àwọn yẹn ni kó kọ́kọ́ ṣàmójútó fún tó pé, so kó wá dúró lẹ́yìn tó tún ẹgbẹ́ yẹn tò, kán jẹ́ kí ìbúra tó péye kó wà láàrin ẹgbẹ́ Yorùbá nation. Now tàbá akọni ni o, àtòyíṣẹ́ akọni pé tílẹ̀ bá dá nìkan kọ́ o, akọni tí ò bá sọ́kùnrin lé ni. Ìyẹn Ìbà Gani Adams. Bẹ́ẹ̀ni ọkùnrin ni ẹjẹ́ amútẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún. Ṣùgbọ́n ìjọba ò ní fi ààyè gbàyàn kó má fúnyàn ní times and conditions. Àwọn times and conditions tíjọba gbé Ìbà Gani Adams sí ni kò lè ṣiṣẹ́ kọjá ààyè ẹ̀. Kí a mọ̀ pé kó tó lè gbé báǹdì kúrò lórí orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàfún ẹ̀, ó máa ní àwọn times and conditions tíjọba máa gbélé. So ìsìn náà máa mọ̀ wípé Ìbà Gani Adams fúnra rẹ̀ kì í ṣe ẹni tí ń ságun. Ṣé mọ̀ wípé tá bá ti fi gbèǹdéke sí nínú ọ́fíìsì ààrẹ tá wà yìí sí, mo ti bá sọ fún pé lágbájá tó wà lábẹ́ àṣẹ iléeṣẹ́ yìí, tó wà lábẹ́ àṣẹ ẹgbẹ́ yìí, ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kọjá bí, ẹni tó bá ṣiṣẹ́ kọjá ibẹ̀ ó ti lùfin ẹgbẹ́ yìí. So ìmọ̀ràn tèmi máa gbà nìyẹn, kó jọ ní àjọṣepọ̀ ní ti ìṣọ̀kan Yorùbá. Kì í ṣolódì ẹnì kankan, bí àlàáfíà àti ìrẹ́pọ̀ tó ṣe máa wà nílẹ̀ Yorùbá, òun ni n tó jẹ́ àwa lógún. Ìdí tá a lè ṣe máa mẹ́nu bà tí àṣìṣe bá wá láti àwọn ìhà àwọn ọba kan ni wípé a fẹ́ kán fi tọ́rọ́ gbòkọ́bọ̀ lójú fún àwọn ọmọ wa tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la, káwọn ọmọ yẹn bàbá máa sọ ìsọkúsọ. Òun la ṣe ń gbìyànjú pé à ń yọ kò mú òkun àwọn ohun tá a bá sọ kúrò. Ìdí nìyẹn o. Ká tún fi àkókò sọ fún àwọn èèyàn pé ìṣọ̀kan Yorùbá ti gba ìwé gba òǹtẹ̀ àṣẹ ìjọba pé ẹ lè máa ṣe ẹgbẹ́ yín lọ. Ìyẹn ẹjọ́ kan. A ti ní olú iléeṣẹ́ ìṣọ̀kan Yorùbá tó di méjì. A ti ní stúdíò tó jẹ́ rédíò ẹ̀rọ ayélujára àti tẹlifíṣàn ayélujára. So kò ṣe pé àdẹ̀lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn o, ibi tọ́lọ̀ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o, ilẹ̀ Oòduà ń gbọ́, àwọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o. Ṣùgbọ́n tí ó bá tàkókò à ṣe àfihàn iléeṣẹ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́ àti gbogbo àwọn ohun tó wà ń bẹ̀ fún àwọn èèyàn wa tó wà ní diaspora pé bá a ti fẹ́ kó rí. Ọlọ́run Olódùmarè ti jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o. Ojú tó lé tẹ́ ẹ bá wá gbowó wá lọ́la o, àgbà o. Láti jẹ́ kí iṣẹ́ ẹ máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni àìsàn ló máa lọ síwájú. Ẹ jẹ́ ká yọ kò fún ọ̀rọ̀ yìí. Ok. Ẹni ẹ̀ gbọ́dọ̀ ẹni kẹta. Bẹ́ẹ̀ ni. Ẹ tó bá láàrin gbólóhùn tó jáde bọ́ aṣọ. Bẹ́ẹ̀ ni o.
bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi àti ti wà lórí ètò rí tí ẹnìkan ti pè láti ìlú ọba pé ká sọ òun fẹ́ máa gbówó lẹ̀ ṣùgbọ́n mo rò pé lẹ́yìn ìgbà tó rí pé òun gbìyànjú tí mo sì sọ fún pé kán jẹ́ ká mọ ìdí tó ṣe fẹ́ máa ṣe àtìlẹ́yìn ìdí yẹn ò fẹ́ fi gbogbo ara múlẹ̀ ẹni náà ò sì pè mí mọ́ láti gbà náà a ní láǹfààní àti dárúkọ ẹni yẹn ṣùgbọ́n èmi àti ẹ̀ sọ̀rọ̀ dáadáa tí kì í ṣe ọdún kan. ọ̀rẹ́ wọn látẹnu ààrẹ àti ìdájọ́ ẹgbẹ́ ìsọ̀kan Yorùbá ọmọọba àrẹ̀mọ náà Adékúnlé Adégoróyè Ifáwuyì ẹ̀ṣọ́ gbogbo bẹ́ẹ̀ ni kábíyèsí. nípa ọ̀nà nípa ẹ̀ sí ẹ̀yẹ ìdásọ̀ kan ààrẹ ògbó tẹ̀lẹ̀ fún ẹ̀ lówó báyìí ààrẹ gbà. àgbà o táwọn náà bá fi gbogbo iṣẹ́ tó lọ bí ọ̀rọ̀ láti jẹ́ kí iṣẹ́ yẹn máa tẹ̀síwájú kẹ́gbẹ́ máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni nọ́mbà tán lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí ni 08146660288 08146660288 nọ́mbà tán lè pe wá sí. àbẹ̀jà lọ lé